ké sí ọ ìwọ lọ́lọ́run ayọ̀ ràn mí lọ́wọ́ àwí máa yẹ. A kú ọjọ́ ìsinmi, a kú ọjọ́ ìsinmi. Ràn mí lọ́wọ́ bàbá ràn mí lọ́wọ́. Ojú mi sọ. Ìbà àkọ́dá, ìbà ṣẹ̀dá, ìbà orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé pátápátá. Àpèjúbà àkàjúbà. Ẹ̀yin màláíkà mímọ́ tó ní wákàtí ọjọ́ lọ́wọ́. Ó bá jùrè olùgbèsè pèsè fún mi. Àṣebọ nílé, àṣebọ ọmọ ìrìnsẹ̀ pátápátá, mo ṣe bóyún náà kó tó di wípé mo tẹ̀síwájú. A kú ọjọ́ ìsinmi. Mo ṣe bá gbogbo ọládéládé, gbogbo ọlọ́run ìlẹ̀kẹ̀ pátá, gbogbo àwọn tó ti tẹ́ kí n tó tẹ́. Ẹ jẹ́ kojú mi ṣe o. Ẹ ṣáà ti mọ̀ wípé lọ́jọ́jọ́ ìsinmi ó láwọn ètò pàtàkì tó ṣe wípé a máa mú wá fún yín. Kílé tó náà Lagboile onígbàgbọ́. Lagboile onígbàgbọ́, ètò tó ga jù ètò lọ. Ẹ̀yin tèmi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú ìyálẹ̀ta níbi gbogbo tí ó bá bá yín lábala ọ̀dọ̀ yín. Gbogbo ẹ̀yin tèmi ní diaspora mo kí yín. Worldwide mo kí yín pátápátá, mi ò lólódì sẹ́ni kankan. A kú ọjọ́ ìsinmi ayọ̀ òun náà la máa ṣe láṣẹ Elédùmarè ọba tó láyé. Ẹ ti mọ̀ wípé òdù ni mí, bẹ́ẹ̀ náà ni mi ìsàìmọ̀ fọlọ́kọ, orúkọ mi ò yí padà, orúkọ mi ni Olubisi ọmọ bíbí Akinloye kò yẹ sọ ọmọ àsọtún sòsì mọ́ ba ibì kan jẹ́. Àtúndìbà pápá mi tilé. Bàbá fàdúrà pọ̀. Ẹ̀gbọ́n mi tààràtàrà ẹ ṣé jàre, happy Sunday to ọmọ ẹ̀mí. Ilé ẹ̀mí mímọ́ dákun bọ̀nà ara ṣe mí lógo. Bàbá fàdúrà pọ̀ nílé. Ọmọ fàdúrà pọ̀. Ẹ mú gègé yín, ẹ mú tákàdá yín, ẹ jẹ́ ká jọ ṣe kí ni o, ẹ jẹ́ ká jọ yànnà náà rọ̀ fúnra wa. Lágboilé onígbàgbọ́, kí làwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágboilé onígbàgbọ́ ná? Òun náà la máa gbé yẹ̀wò lénìí. Ó yẹ ẹ̀yin tèmi ní tilé toko, ó yẹ má bọ̀, ẹ jẹ́ ká jọ yànnà náà rọ̀ fúnra wa. A ti bẹ̀rẹ̀ báyìí torí náà la ṣe fi kí ni, a ti fi tó alpha àti omega síwájú. Ọlọ́run bá wa bẹ̀rẹ̀ kó bá wa parí. Ẹ̀yin tèmi ẹ bá mi like, ẹ bá mi share, ẹ bá mi love ẹ. Ẹ jẹ́ kó ka àwọn míì náà lára kí wọ́n lè jàǹfààní lórí ètò yìí. Pẹ̀lú Ọlọ́run, aṣọre kiri lọ́ọ̀lọ́run, bẹ́sẹ̀ rìn kiri sóore, ẹ má ṣe gbàgbé mi Olúwa. Akiri sóore lọ́ọ̀lọ́run, aṣọre kiri lọ́ọ̀lọ́run, bẹ́sẹ̀ rìn kiri sóore, ẹ má ṣe gbàgbé mi Olúwa. Níwájú ìtẹ́nu mo dúró, jẹ́ kánú mi ṣe ọ́. Kí ni nǹkan tá a fẹ́ gbé yẹ̀wò lónìí yìí? Egun Adayeba, Egun Adayeba. Ṣebí wọ́n ní bàbá jẹ èso àjàrà, ẹ̀yin sì ń ka àwọn ọmọ. Kí ló dé tí ẹ̀yin ka àwọn ọmọ? Kí ni nǹkan tó fà á? Kí ni nǹkan tó ń ṣẹlẹ̀? Gbogbo ẹ̀ pátá òun náà la máa gbé yẹ̀wò lénìí. Ó ló jẹ́ kí n sọ wípé ẹ mú gègé, ẹ mú tákàdá yín, ẹ jẹ́ ká jọ ṣe kí ni, ẹ jẹ́ ká jọ yànnà náà rọ̀ fúnra wa ráńpẹ́. Olóore ọ̀fẹ́ jùlọ. Wọ́n láwọn baba ló jẹ èso àjàrà téyín kan ọmọ. Lọ́lá. Kí ló dé téyín kan àwọn ọmọ? Kí ló wá fà gan tí baba jẹ èso àjàrà? Gbogbo ọlá, gbogbo ọrọ̀, gbogbo àṣẹ àtọ̀dọ̀ rẹ ni. Àmọ́ lónìí máa yà sí abala kan ráńpẹ́. Ṣé ìyanu lójoojó? Àwọn kan ló wà tó ṣe pé wọ́n so nígbọ̀wọ́ ètò yìí. Mo fẹ́ lọ sí abala ìpolówó ráńpẹ́. Ọba ti. Bẹ́ẹ̀ ni. Ọba ńlá ni, ńlá ni. Bàbá Jèhófà, ọba tí gbogbo nílé. Ọba mi tún bá wà. Iléeṣẹ́ tó yọrantí, iléeṣẹ́ tó ṣe é fọkàntán, bá a bá wọn lọ sí hajj tàbí múra, ẹ ó ṣiṣẹ́ yín láṣẹ ìpèrèpèrè, òtẹ́ẹ̀lì tó súnmọ́ Kàábà lẹ máa dé sí, ẹ ó bá wọn àfáàgbàgbà pàdé níbẹ̀ tí wọ́n máa bọ̀rọ̀ Ọlọ́run bọ̀ wá. Ìdánilẹ́kọ̀ọ́ tó péye tí ó mú ìrọ̀rùn bá wá wà nílé iṣẹ́ wọn. Gbogbo àwa tá a fẹ́ lọ sí hajj ọdún yìí, ààyè wà fún wa láti sanwó wa sílẹ̀. Tàbí àwa tá à ń gbèrò pé ọdún tó ń bọ̀ la fẹ́ lọ sí hajj, kọ́lọ́run kó kà wá yẹ. Àǹfààní wà fún wa láti sanwó wa sílẹ̀ léyìí tí ó fi mú ìrọ̀rùn bá wa. Àlìbáríkàtù líláì wà jákèjádò àgbáláyé. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní Kùmásí, Kàsúà,
Bolitanga Burkina Faso Togo ni títí tí ó fi dé ìlú Ghana ẹ má wulẹ̀ dààmú jìnnà ẹ tara ṣàṣà máa bọ̀ sí ẹ̀ka iléeṣẹ́ wọn tó wà ní ìlú Ghana office wà ní Jayo East Legon adjacent to Jayo Central Mosque Medina branch Medina taxi rank opposite Ecobank head office wọn wà ní suite 2 Olomore housing estate Abeokuta Ogun State Lagos branch ó wà ní shop 31 Abraham Adesoya shopping complex Onípànù Ṣómólú Lagos Ìjẹ̀bú-Òde branch ó wà ní SA Awoyelu Street off Ibadan garage beside health center Jogbo Ìjẹ̀bú-Òde Ogun State fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè Ghana number sórí +233 556 933 392 tàbí kẹ́ ẹ pè +233 235 592 071 ẹ tún lè pè sórí +233 555 703 356 tàbí kẹ́ ẹ pè +233 545 307 577 lẹ́ẹ̀kan sí +233 545 307 577 Nigeria number rẹ̀ +234 816 047 4799 +234 810 284 1760 +234 903 486 9066 tàbí kẹ́ ẹ pè sórí +234 816 451 6622 lẹ́ẹ̀kan sí +234 816 451 6622 Alibarakatu Lillahi Travels and Tours ilé-iṣẹ́ tó fini láyà balẹ̀. Gbogbo ẹni tó fẹ́ lọ sí Mẹ́kà ẹni tó fẹ́ lọ sí Mẹ́kà gbogbo ẹni tó fẹ́ lọ. Alúgbé mi dìde o, ìgbà tí ó bá yẹ ṣe lérò lọ, màánú sọ mí dọ́gba ní ìró mi o. ẹ kú ilé padà ẹ sáti mọ̀ wípé kò lè ṣeé ṣe ká má ṣe kíni ká má lọ sókè lọ́hùn bọ̀. bóyá ẹ fẹ́ polówó ọjà yín tàbí ẹ fẹ́ darapọ̀ mọ́ wa ẹ̀yin kàn sí iléeṣẹ́ wa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́lẹ̀ fi kọ́ńtàtì wa náà ni +233 260 878 860. iléeṣẹ́ Kaya Radio òun náà ni ẹ ti ń gbọ́ wa alájọ Kaneshi trotro station last bus stop Accra Ghana ibẹ̀ náà ni a fìdí kalẹ̀ sí. Adayeba mánú rẹ̀ gbé mi ga o, ó sọ mí dọ́gba ní ìrọ̀ mi bàbá. Ràn mí lọ́wọ́ bàbá ràn mí lọ́wọ́. ó yẹ jẹ́ ká tẹ̀síwájú nínú ọ̀rọ̀ náà ọ̀rọ̀ Ọlọ́run ni pé ká má gbọ́mọ ní ilẹ̀ Ísírẹ́lì pé bàbá jẹ èso àjàrà èyí sì ń kan àwọn ọmọ. Ràn mí lọ́wọ́ bàbá ràn mí lọ́wọ́. Ràn mí lọ́wọ́ bàbá ràn mí lọ́wọ́. mo fẹ́ kẹ́ mọ̀ wípé Ọlọ́run nìkan lọ́ba táyé rọ òun nìkan náà lọ́ba tó lè pa ègún rẹ́ òun nìkan náà ni ọba tó lè ṣe ohun gbogbo nínú ohun gbogbo èèyàn ò lè ṣe o aráyé ò lè ṣe bẹ́ẹ̀ náà ni. Yóò bá ti rè mọ́lù pèsè pèsè fún mi. Àti jẹ́ àti mú, àti ná àti lò. Àti jẹ́ àti mú, àti ná àti lò. Àti gbọ́ bùkátà láyé òkúta pèsè fún mi. Yóò bá ti rè mọ́lù pèsè pèsè fún mi. ohun táwọn èèyàn ò kíyèsí lọ́pọ̀lọpọ̀ ìgbà ni wípé àwọn babalá wa àwọn ni wọ́n jẹ èso àjàrà yìí ẹwọ àti ìran bíi 8 òun ni wọ́n wà tó ṣe wípé wọ́n ti lo kádàrá ìmọye ọ̀pọ̀ ọmọ tí wọ́n ti lo ìgbà wọn tí wọ́n ti lò mọ́gbà tí wọ́n ti lo kádàrá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọ́n ti lò mọ́gbà tó wá ṣe wípé àwọn ìran tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń bí lásìkò yìí tó ṣe wípé àti rọ́wọ́ tì bọnu ó pọ̀ jù. Ẹkún mi kẹrin o. Àtúndì ìgbà dákun. kí ni nǹkan tó ń fà á tó ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ fi wà nínú ìpọ́njú lónìí kí ni nǹkan tó ń fà á tó ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ wọ́n ń jẹ ìyà ìmọ̀dí kí ni nǹkan tó ń fà á tó ṣe wípé tọ́rọ̀ ò bá kọ́bọ̀ kí ni àwọn nǹkan tó ń fà á tó ṣe wípé ò ń lọ sókè ò ń lọ sódò àmọ́ gbogbo ìlàkàkà wọn sí ẹ̀jẹ̀ kó jọ rárá àwọn nǹkan tó ń fà pọ̀ Egun Adayeba òun ló pọ̀ jù nínú ẹ̀ tó ṣe wípé ó máa ń fa àwọn nǹkan yìí. Ìdúrà pọ̀ mi lé, ẹ̀mí mímọ́ dákun gbọ̀nà ara ṣe mí lógo. Bàbá fàdúrà pọ̀ mi lé. mo fẹ́ kẹ́ mọ̀ lónìí láyé òde òní ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló kàwé títí tó gboyè tó gba dókítọ̀ tó ṣe wípé síbẹ̀ náà iṣẹ́ kí ni wọ́n fi ń ṣe wọ́n fi ń ṣiṣẹ́ ọ̀kadà ni. ọ̀pọ̀lọpọ̀ fi ń ta nǹkan lẹ́sẹ̀ títì ni
odidi graduate dá lákàrà lẹ́sẹ̀ títì. ọmọ kí ló fà á kí ló ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ẹ̀mí mímọ́. ṣé kásì ẹ̀ ti sọ wípé síbẹ̀ náà kò sí company tó lè accept wọn ni. ọ̀pọ̀lọpọ̀ wà tó ṣe wípé àti ìrandíran baba ńlá wọ́n ti lo kádàrá àti tọmọ ọmọ wọn ti lò mọ́ gbà. tó wá ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ ọmọ wa ń jẹ ìyà lásìkò sí yìí. àwọn nǹkan tí mo mọ̀ tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ tó ń pọ̀ jù lásìkò yìí nìyẹn. ẹ má ṣe gbàgbé mi ó ní. gbogbo ẹ̀ náà kọ́ láyé fi ń ṣèyàn o. gbogbo ẹ̀kọ́ náà ogun ìdílé gbogbo ẹ̀ náà kọ́ òun náà làwọn àjẹ́ fi ń ṣe èèyàn no ohun tí èèyàn fi ń ṣera ẹ̀ òun náà ló pọ̀ jù ohun tí àwọn baba ńlá wa ti dá sílẹ̀ òun ló pọ̀ jù tó ṣe wípé ó wá ń fa tó ṣe wípé ó ń kọ̀ sí problem now fún àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn fáwọn ọmọ tó ṣe wípé wọ́n ń bí ní ìsinyìí. ó lọ́ fi sọ wípé ọmọ ò ní tẹríba fún baba báwo ni tẹríba ṣe fẹ́ wà nígbà tó ṣe wípé oníkálukú ló ń ṣèjọba títì ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ti di 419 káàkiri àgbáláyé kí ni nǹkan tó fà á ègún àdáyébá ni. ìjọba lọ́sì mo fẹ́ kẹ́ mọ̀ wípé àti inú ilé tá a ti bí oníkálukú òun náà lọ̀rọ̀ yìí ti wọ́ wá nítorí wípé wọ́n ní ká kọ́kọ́ bẹ ilé wò òun náà la fi máa mọ bí ìrìn àjò ẹ̀dá bá ṣe rí nínú ayé yìí báwo ni ìrìn àjò ẹ ṣe rí ná báwo níbo ló ti wọ́ wá níbo ni iṣẹ́ tó ní lọ́wọ́ níbo ló ti wọ́ wá ṣé nípasẹ̀ bàbá ni àbí pàṣẹ màmá ṣé nípa iṣẹ́ ìrandíran ni àbí bò ni níbo ló ti wọ́ wá Egun àdáyébá Egun àdáyébá ibẹ̀ náà ló ti wọ́ wá mo fẹ́ kẹ́ mọ̀ bẹ́ẹ̀. ọba lani ńlá ni bàbá Adayeba ọba tí mo gbójúlé. ọba mi tún pàpà lágbà lọ́wọ́ alágbà nígbà tó bá wà lọ́wọ́ alágbà tó bá lọ́wọ́ ọ̀nìgbà mi tí a gbé sáyà. bàbá Adayeba ọba tí mo gbójúlé. yọ̀mí lágbà tẹ́ mo bẹ̀rẹ̀. Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì. Bàbá Adayeba ọba tí mo gbójúlé. Ẹ̀mí àwọn àpọ́stélì. Bàbá Adayeba ọba tí mo gbójúlé. Ọlọ́run ayérayé gbà mí o. Àwọn táwa tún wò wípé ó sì yẹ kí wọ́n tiẹ̀ lè máa jẹ́ olùrànlọ́wọ́ fún ni. Àwọn táwa tún wò wípé ó yẹ kí wọ́n kán lè ran ìdílé lọ́wọ́ nígbà tí ẹ̀dá bá wà nínú ogun tàbí tó bá wà nínú nǹkan kan. Àwọn yìí gangan ni wọ́n wá jẹ́ olùgbógun ti ayé ẹni lọ́pọ̀ jù. Nítorí wípé lásìkò ìgbà míì tó o bá wà nínú ogun tó o bá tọ àwọn wòlíì kan lọ ìṣòro tí wọ́n máa dìkún ẹrù ẹ á ju ìṣòro tó o gbé dọ́dọ̀ wọn lọ òun ni wípé kristẹni gbọ́dọ̀ kíyèsára lọ́nà tó pọ̀ jù. ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ègún tó ń jà lónìí yìí kò bá mọ ibi tó yẹ kó dojú àdúrà kọ bẹ́ẹ̀ ni àwọn nípasẹ̀ àìmọ̀ wípé Ègún ló pọ̀ jù tó ń ja ayé òun kò jẹ́ kí wọ́n mọ ibi tí wọ́n máa dojú àdúrà kọ kàkà kí wọ́n ṣe nǹkan yìí ilé eré dákun ẹgbà mí ẹyẹ mi wò lágbájá ló ń ṣe mí ọ̀rẹ́ ló ń ṣe mí bàbá kínní ni bàbá Súlè bàbá Sùrájù òun ló ń ṣe mí ìgbétáyé ń pariwo lásìkò yìí nìyẹn. ọ̀pọ̀lọpọ̀ ọmọláyé ti fi ìbòjú bò lójú tó ṣe wípé wọ́n á lè rántí nǹkan tí ó ń ja ayé wọn wọ́n á lè mógun tó ń ja ayé wọn. irú ibo gangan ni ìjì tí ń jà wọ́n irú ibo gangan ni ègún tí ń jà wọ́n á lè mọ̀ òun ló máa mú mi sọ ráńpẹ́ nínú ìtàn bàbá kan.
ayé rẹpẹtẹ ju kí jíjọ ọpẹ́ rẹpẹtẹ. Okay, now kí kó tó di pé mo lọ sí inú ìtàn yẹn. Àkọ́kọ́ nǹkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ wa ni wípé ta wá lẹni tó lè gbà wá gangan. À ń wo àwọn kan wípé yes àwọn yìí lẹni tó lè gbà wá nínú ìṣòro. Ẹni yìí ló ẹni tó lè gbà wá nínú ìpọ́njú. Àwọn yìí ló lè gbà wá nígbà tí nínú ìdojúkọ. Mélòó ni mo fẹ́ wí? Mélòó ni mo rò ní? Ẹnu ò lè sọ̀tàn ìtàn ayé mi o. Ṣùgbọ́n gbogbo rẹ̀ fọ́kọ̀ òkò. Àwọn tá a wá ń wò yìí gẹ́gẹ́ bí ẹni tó lè gbani tó lè ràn ni lọ́wọ́. Àwọn yìí tó wá jẹ́ olùtannijẹ ẹ̀dá. Àwọn tí ń wí nígbà tí Ọlọ́run ò wí. Àwọn wọ̀nyí ni wòlíì èké, àáfàá onírọ́, oníṣègùn ìkà. Àwọn yẹn ò kì í béèrè kó tó di wípé wọ́n gbé ìgbésẹ̀. Ọba tó fọ́nù. Babaláwo alátẹnujẹ. Ẹ̀kẹ́rin nínú ìmọ̀ ìwé. Àwọn kan sí ẹ̀wà a lè pè wọ́n láàfáà, a lè pè wọ́n wòlíì, a lè pè wọ́n ní babaláwo. Ọba tó fọ́nù. Onítànjẹ àfọ̀ṣẹ làwọn yìí máa ń lò. Wọ́n máa ń wí ní ìgbà tí Ọlọ́run ò wí. Wọ́n máa ń sọ ní ìgbà tí Ọlọ́run ò sọ. Wọ́n máa ń sọ wípé ti tàwọn làpọ́stọ́lù, ti tàwọn títẹnìkan làpọ́stélì. Wọ́n mẹ́rin sínú alákòólùkọ́. Wọ́n ń ta ọ̀pọ̀lọpọ̀ ayé sí inú ìgbèkùn. Wọ́n rán ọ̀pọ̀lọpọ̀ ayé. Wọ́n rán wọn sí inú ọ̀gbun àìnísàlẹ̀. Sọ́mọ bí ẹni ta sọ. Nítorí ohun tí wọ́n á jẹ. Ọ̀pọ̀lọpọ̀ sí ẹ̀dẹ̀ dá ilé ìjọsìn sílẹ̀. Wọ́n máa wí nígbà t'Ọlọ́run ò wí. Tẹ́ ẹ bá sì ẹ̀fẹ̀ rí wọn wá sọ wípé ẹ nídìí láti gba fọ́ọ̀mù kó tó di wípé ẹ lójìṣẹ́ Ọlọ́run. Ó di Ọlọ́run èló ni Ọlọ́run rán áńgẹ́lì ẹ̀ lọ fún ẹnì kọ̀ọ̀kan yín. Wípé kó sì ẹ̀ tó di wípé ẹni kọ́ńtàtì sóhun Ọlọ́run. Èló iye báyìí òun lẹ gbọ́dọ̀ san. Èló lẹ san fún Ọlọ́run ní ìṣẹ́jú tó wá di pé ẹ wá sọ sí Ọlọ́run di owó. Ẹ wá sọ sí Ọlọ́run ẹ wá mú oníkálukú wá ń tan ènìyàn jẹ. Ẹ lépa ìjọba Ọlọ́run fún àwọn ènìyàn. Kàkà kẹ́ ẹ tan ìmọ́lẹ̀ sí ọ̀nà tó ti tí ogun àti ègún àdáyébá tó fi ń ja ọ̀pọ̀lọpọ̀ tó fi ju ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sí inú ìgbèkùn. Ẹ kọ̀ ẹ sọ ọ̀nà tẹ́ ẹ ti fẹ́ gbàjẹ́ òun náà lẹ̀ ń wá. Oníkálukú sì ẹ̀ ti lè lọ lé yẹmi wò láti lọ wẹjú nítorí wípé ó fẹ́ dá lé ìjọsìn sílẹ̀ kó lè bá àmọ́ wí nígbà t'Ọlọ́run ò wí. Ọ̀pọ̀lọpọ̀ ti dá ìgbéyàwó onígbéyàwó rú. Ọ̀pọ̀lọpọ̀ ti dá iṣẹ́ oníṣẹ́ rú. Àwọn ọ̀rẹ́ tí ń dò láìmọye ọdún sẹ́yìn. Àwọn wòlíì èké yìí àtàtẹ̀yànrìn èké yìí wọ́n ti dá ọ̀pọ̀lọpọ̀ wọn rú. Wọ́n ń wí nígbà t'Ọlọ́run ò wí. Àmẹ́ máa rántí nítorí wípé bíbọ̀ Ọlọ́run súnmọ́ etílé. Ó ní ẹ kò lè mọ ìgbà tàbí àkókò tí èmi ọmọ Ọlọ́run yóò sùn wá. Ìdí nìyí tá a fi ń sọ wípé ẹ tọ́ni ní ọ̀nà tó ṣe wípé àwọn ènìyàn ò fi ní jìn sínú ọ̀gbun ayé pátápátá. Ẹ máa kọ́ àwọn ènìyàn ní ojú ọ̀nà Ọlọ́run gangan. Ẹ yé tan ọ̀pọ̀lọpọ̀ jẹ mọ́. Ẹ yé wí nígbà tí Ọlọ́run kò wí mọ́. Nítorí wípé irú yín iná ni Ọlọ́run yóò parẹ́ ní orí lókè erùpẹ̀ nígbà tó bá yá. Ṣé Ọlọ́run nítorí pé àìmọye ọ̀pọ̀ ènìyàn lẹ ti fi titi yín lẹ ti fi bàlàyé jẹ́. Àwọn wòlíì kan sì ẹ̀wà tó ṣe wípé tí wọn bá tí ì bá àwọn ọmọ kéékèèké láṣepọ̀ kí wọ́n mú ẹ̀jẹ̀ ènìyàn kan tá sílẹ̀ kan fi ṣe ìgbédìde fún ṣọ́ọ̀ṣì wọn. Wọn àti ìdájọ́ ṣọ́ọ̀ṣì sílẹ̀. Níbo gan láyé wa ń lọ? Kí ló wá fà á? Ègún àdáyébá olóúnjà ọ̀pọ̀lọpọ̀ ènìyàn àti àwọn wòlíì èké, àwọn aríran èké, àwọn awí nígbà tí Ọlọ́run kò wí. Ọba tó ń gbọ́ rẹ̀ gájú nìkan rẹ̀ lọ ní. Ọba fi jagun. Ajagun má fi tìkan ṣe Ọlọ́run ọ̀hún. Ọba ìtànsán òun, ọba ìtànsán oṣù. Òun ló dá òsì, ló dá ọjọ́, ló dá gbogbo. Ọba ló dá òsì. Mo fẹ́ kẹ́ mọ̀ wípé èèyàn ò lè gbani. Tẹ́ ẹ bá sátọ̀ wọn lọ wọ́n á dákún sọ̀rọ̀ yín ni o. Bẹ́ẹ̀ ni. Ọlọ́run nìkan lọ́ba tó lè fà yín yọ kúrò ní inú ègún àdáyébá. Ẹ jẹ́ kí n wá lọ sí inú ìtàn bàbá tí mo fẹ́ lọ. Bàbá yìí lówó ní ìgbà tó wà láyé. Ó ní owó. Kí báwo ló ṣe lówó? Kí ní ìpìlẹ̀ ìjọ lówó ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọjọ́ ayé ẹ̀bí?
rárá kò ní owó ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọjọ́ ayé ẹ̀. Ó fàyè ṣàpótí ìtì. Ó sáfẹ́rẹ́ fún bàbá yìí ní ìgbà kan díẹ̀ rí kó tó di yípo dolówó. Àmọ́ ní ìgbà tó dé stage kan ó wò wípé kí ni nǹkan tó wùn fẹ́ ṣe. Ó gbọ̀nà ẹ̀bùrú ó dọ́gbọ́n sí i. Ó lọ bá àwọn tó máa ń ranni lọ́wọ́ nínú ipasẹ̀ oògùn owó ṣíṣe. Ó dọ̀dọ̀ wọn ó wá sọ fún bàbá yìí wípé òun náà fẹ́ ní owó. Òun náà fẹ́ di ẹni tí òkìkí ẹ̀ máa kàn káàkiri àgbáláyé. Bàbá yìí sọ fún wípé tó bá ṣe wípé nípa títò owó ni mo fẹ́ kó o mọ̀ pé àkọ owó mọ́ ẹ látọ̀run o. Àmọ́ àǹfààní kan tó wà fún ẹni wípé o lè lo kádàrá àwọn ọmọ tó ń bọ̀ láti ìran bíi 5 títí dé ìran 6. Àǹfààní wà fún ẹ láti lo kádàrá wọn. Kó o sì fi pẹ́ kó o lo kádàrá yìí kó o fi ṣe owó. Bẹ́ẹ̀ ni wà wá ní owó yẹn títí tó máa fi jáde láyé. Akọ́dá ayé àṣẹ̀dá. Bàbá yẹn ní dá tó bá ṣe wípé yẹn ni kò burú kò sí ìkànnì kóhun ti rí títa jẹjẹ kóhun ti rówó jẹ kóhun ti rówó ná kóhun ti ró jẹjẹ kí gbogbo ayé máa rí òun ládùúgbò wípé yes olówó lélẹ̀. Ìyọ̀wé alágbára. Bàbá ní babaláwo bá ní dáná kò sí tó burú nínú ẹ tó bá ṣe wípé o bá ti fẹ́ lo àwọn ìran tó ń bọ̀. Ọ̀rẹ́ ó Jésù kò ṣe àbájá. Tó o bá lè lo àwọn ìran tó ń bọ̀ yìí fún ìpìlẹ̀ ọ̀rọ̀ ẹ wà lówó wà dọlọ́lá wà dọlówó wà donílé bẹ́ẹ̀ náà ni wà dé ẹni tó ní àìsìkí rẹpẹtẹ. Jésù lọ pẹ́. Bí wọ́n ṣe gbìyànjú nìyẹn o. Kẹ́rẹ́kẹ́rẹ́ bàbá bá tún padà lọ lọ́jọ́ kejì. Ó ní òun ti pinnu lọ́kàn òun pé àwọn ìran tó ń bọ̀ náà lòun fẹ́ lò fún ìgbédìde òun. Ṣé o? Nọ́ba ló dáa náà. Kò sẹ́ni. Bàbá bá koná mọ́ iṣẹ́ o ló bá bẹ̀rẹ̀ iṣẹ́ ní ṣíṣe. Agbára. Ló bá bọ́ sínú igbó ó jáwé bó ṣe yẹ ó jà. Ẹni. Ó jórí kankan ó jẹ́wé rà ó jẹ́wé gbogbo ẹ̀. Jésù lọ pẹ́. Àbájá ìkan pẹ̀lú. Ló bá tẹ̀síwájú nínú iṣẹ́ ẹ̀ ní ṣíṣe. Gẹ́rẹ́gẹ́rẹ́ ló bá bẹ̀rẹ̀ ní bá pilẹ̀ ọ̀la lówó bá dé rẹpẹtẹ bàbá ìlówó òkìkí káàkiri gbogbo àgbáláyé. Ó ní owó débi wípé ẹlẹ́gbẹ́ olówó ẹ̀ kò tí ì sí ládùúgbò. Bẹ́ẹ̀ ni kò sí ibi tí wọn àti mọ bàbá yìí pẹ̀lú owó tó ní. Ó jẹ ayé bó ṣe wù ó lo ìgbà bó ṣe wù ó ní àìsíkì ó ní ọrọ̀ rẹpẹtẹ káàkiri gbogbo àgbáyé. Ilẹ̀ kòkó ẹ̀ lọ rẹpẹtẹ bẹ́ẹ̀ kòkó ò lóǹkà ilé gan ò lóǹkà mọ́tò ò lóǹkà. Ojoojúmọ́ òun náà lọ́dún ṣíṣe nílé bàbá ẹ̀. Àmọ́ nígbà tó di ọjọ́ kan ìṣẹ̀lẹ̀ àbàmì ńlá kan wá ṣẹlẹ̀ o. Lọ́lọ́jọ́ bá dé ni bàbá bá jáde ní láyé o. Gbogbo àwọn ọmọ tó bí sílẹ̀ lọ. Bí bàbá ṣe kú tán gbogbo wọn níbẹ̀ ni gbogbo ilé ń wó owó ń tán. Wọn ò mọ̀ dí nǹkan tó ń ṣẹlẹ̀. Àwọn ọmọ bá gbìyànjú nínú ìrìn àjò wọn. Ní ó bá wò pé àbí bàbá tó kú iná ló kó gbogbo owó lọ ni. Báwo ló ṣe ṣẹlẹ̀? Ìgbìyànjú mi ṣáni bàbá rí o. Ó jẹ́ kó fún mi lóko ọ̀tún. Thank you, my sister Regina Monday. You are welcome. I love you more. Mo lọ́lọ́run lẹ́yìn ọ̀tá ṣe bẹ̀rẹ̀. Ìgbìyànjú mi ṣáni bàbá rí o. Ó jẹ́ kó fún mi. Àwọn ọmọ ìgbìyànjú wọn tiraka. Ó tákòókò tó yẹ kó kálukú wọn lọ́kọ. Bẹ́ẹ̀ kò sọ́kọ fún wọn. Ó tákòókò tó yẹ káyé ọkùnrin kan níyàwó. Wọ́n gbìyànjú títí kò sí ìyàwó fún wọn. Kò ṣe wípé kò sí obìnrin tí wọ́n lè fẹ́. Àmọ́ ṣé ẹni tó bá rí jẹ iná ló máa gbìyànjú àti sọ wípé òun fẹ́ níyàwó sínú ilé. Wọn ò rọ́wọ́ tì bọnu. Gbogbo property tí òbí wọn fi sílẹ̀ kó tó di kókú. Gbogbo ẹ̀ pátá ló ti parẹ́. Bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní tọrọ jẹ káàkiri nìyẹn o. Wọ́n làkàkà wọ́n gbìyànjú èyí tó kàwé òde iléeṣẹ́ kò ríṣẹ́ ṣe. Ó gbìyànjú gbogbo agbára ẹ̀ títí wípé kí wọ́n ti ẹ̀ lè gbà wọn ṣiṣẹ́ bó ṣe wà graduate tó wọn kò ríṣẹ́ gbà wọn kò sí ẹ̀rẹ́ ni pé gan.
gbogbo ibi tó bá ti dé báyìí hateness ni wọ́n á hate ẹ̀ to the extent wípé ó wá ronú títí kò mọ nǹkan tó fẹ́ ṣe. mo fẹ́ kẹ́ ẹ máa rántí wípé baba ló jẹ èso àjàrà o àmọ́ eyín kan àwọn ọmọ. ẹ ṣáda yìí ìwọ ni mo ràn mọ́. ìwọ ṣá ni mo mọ̀ láti gba ìwé wá ọ̀rọ̀ mi dáwọ́ rẹ̀ wẹ̀ ẹ ṣáda. ẹ ṣáda yìí ìwọ ni mo ràn mọ́. ẹ̀yin tèmi gẹ́rẹ́gẹ́rẹ́gẹ́rẹ́ èyí tó tún wà ní obìnrin tó jẹ́ obìnrin òun náà tún gbìyànjú gbogbo agbára ẹ̀ wípé kóhun sì ẹ̀ lè ṣe kíni kóhun náà lè try láti di wípé òun dọlọ́kọ láyé kò rọ́kọ fẹ́ bẹ́ẹ̀ ni kò rọ́mọ bí kò sí ẹ̀rẹ́ ni pé àti rí jẹ́ dọ́gún àti rí mú dọ̀ràn ó wá dẹni tó ń sọ ọmọ ọ̀dọ́ lóúnjẹ káàkiri ọmọ ọ̀dọ́ lóúnjẹ gan náà gan tó bá ṣe wọ̀n ní fún lówó wọ́n kàn ń lò ó ni bọ̀ òun ti nígbàgbọ́ yí pé kóhun sáṣẹ̀ máa rí jẹ tóhun bá ti lè rí nǹkan tì bọ̀nù ó ti parí. àmọ́ nígbà tó dọjọ́ káwọn tí wọ́n jọ jẹ́gbẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní yàn lódì wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí wọ́n bẹ̀rẹ̀ sí ní sun lóhùn wípé àásì ẹ̀ gbọ́ báwo ló ṣe wá jẹ́ tí gbogbo ẹ̀ fi wá rí tó yẹn ṣé báwọn jọ kàwé ni ṣé báwọn jọ ṣègbà báwo ni gbogbo tiẹ̀ ṣe wá dá yàtọ̀ ọ̀rọ̀ yìí lágbára gan ó jẹ́ nǹkan tó ń gba omi díẹ̀ lójú ẹ̀ lójoojúmọ́ tí ó sì mọ bó ṣe fẹ́ sọ̀rọ̀ ìgbé ayé ẹ̀. ìwà ló lè sọ̀rọ̀ mi dayọ̀ ìwà ló lè gbé mi níjà bíbí tọ́rọ̀ mi kù sí o bá mi ṣe ìwà dùn. Ègún àdáyébá òun náà là ń sọ nípa ẹ̀. ìṣẹ̀dá mi ọlọ́run wa. èyí tó jẹ́ graduate nínú àwọn ọmọ bàbá yìí ló bá wò títí wípé kí ni nǹkan tóun fẹ́ ṣe èyí náà ó tún di ẹni tó ń gun ọ̀kadà káàkiri ọ̀kadà náà gan ọjọ́ tí wọ́n bá gbọ́kadà fún náà láǹbọ̀bà máa gbọ́kadà lọ́wọ́ ẹ̀ tọrọ ọ̀bà kọ́bọ̀ bí gbogbo àwọn ẹlẹ́gbẹ́ bá rówó mú lọlé òun ò lè rí kọ́bọ̀ mú lọlé ọ̀rọ̀ yìí ẹkún ni lójoojúmọ́ òun wọ ẹkún mu bí omi gàrí ni. kíkú ayé yìí máa mà pa wá o. ó gbìyànjú gbogbo agbára wọn àmọ́ nígbà tó di ọjọ́ kan lọ́rẹ́ ẹ̀ bá ní wá ń bíbá aláwẹ̀ òun ò lè ràn ẹ́ lọ́wọ́ àmọ́ ọ̀rọ̀ yìí kò ṣe nítorí wípé tóun bá gbìyànjú láti ràn ẹ́ lọ́wọ́ ohun búburú kan ló máa ń ṣẹlẹ̀ sóhun ìdí níyì tó ṣe wípé òun decide nínú ọkàn wọn wípé òun ò lè ràn ẹ́ lọ́wọ́ àmọ́ ohun tóun wá lè ṣe fún ẹni wípé máa gbàdúrà tọ̀ àwọn tó jẹ́ òjíṣẹ́ Ọlọ́run lọ bóyá àwọn nǹkan yìí ó lè mú kí Ọlọ́run ṣàánú ẹ̀. kíkú ayé yìí máa mà pa wá o. bí wọ́n ṣe bẹ̀rẹ̀ nìyẹn o wọ́n bá gbẹtọ̀ Ọlọ́run lọ wọ́n bẹ̀rẹ̀ sí ní gbàdúrà kíkankíkan. ibi yìí wà ní ìpè ní Ọlọ́run ti sọ mẹ́sẹ̀gì fún bàbá yìí ni wòlíì yìí bá dàn wípé ẹnìkan wà lórí òkè yìí tó ṣe wípé ó ń jìyà ègún àìmọ̀ láti ọjọ́ pípẹ́. àìlèjọ kúrò lọ́nà àjọgbá Jésù lé o. kò sẹ́ni tó lè sọ̀rọ̀ lọ́ba ní dání ta ló ń jẹ́ bọ́dà lágbájá lọ́ba sáré náwó sókè ó ní ẹjọ́ sáà èmi ni lọ́ba ní da ẹjọ́ ẹ̀ súnmọ́ mi jẹ́ ẹ̀ lè súnmọ́ mi bí lọ́ba súnmọ́ ní wòlíì yìí bá bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ ló bá kẹnu bọ̀rọ̀ ó bá ní kìí ṣe wípé lásán lẹ́ẹ̀rí jẹ lásán lẹ́ẹ̀rí mu lásán lẹ́ẹ̀rí ná lásán lẹ́ẹ̀rí lò ó ní kò rí bẹ́ẹ̀ àwọn nǹkan kan ló fa nǹkan kan tó ṣe wípé nǹkan fi rí bákan ló bá ní da ẹ̀yàn náà lọ́rọ̀ yìí fún wa ẹ jẹ́ kí n gbọ́ ẹ jẹ́ kí Yorùbá yóò yé mi wòlíì. mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé nínú àwọn ènìyàn mi ni ènìyàn mi wà nínú àwọn tí à ń pè ní wòlíì èké àwọn ènìyàn òtítọ́ sì wà ní inú wọn o ní inú àwọn òjíṣẹ́ Ọlọ́run sì wà. àwọn yóò kí gba àbẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni wọn kì í wí ní ìgbà tí Ọlọ́run kò wí wọ́n máa ń dúró sí inú ìpè àti májẹ̀mú láéláé. Akẹ́lẹ́ Ọlọ́run ẹ̀dì mi wọ́n Akẹ́lẹ́ Ọlọ́run ẹ̀dì mi wọ́n. gẹ́gẹ́rẹ́ ni òjíṣẹ́ Ọlọ́run ìbá bẹ̀rẹ̀
bẹ̀rẹ̀ mẹ́sẹ̀jì ẹ̀ tó rí pẹ̀lú brọ̀dá Lágbájá ló bá bẹ̀rẹ̀ ló bá ń sọ lọ ló bá ní dá ìjẹ́ ẹ̀ o rántí nítorí wípé láti ìgbà tó o ti parí iléèwé mo kò sí ibi tó o lè gbé kọ́ńtà tó o lè dé òòrìṣẹ́ òòrí nǹkan kan ó ní kì í ṣe wípé ogun ayé ni ò kì í ṣe wípé bóyá bàbá ẹ̀ àbí mọ̀mọ́ ẹ̀ òun ló ń ṣe o ó ní bàbá ẹ̀ òun náà ló fa àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí o. ó ní ìran méje sẹ́yìn òun náà ló ń fa nǹkan yìí tí ègún yìí tí ò bá sì lè gbìyànjú gbogbo agbára ẹ̀ láti rí wípé kóun pa ègún yìí rẹ́ lórí títí ẹ̀ ègún yìí máa kọ̀ntínú ó máa kọ̀ntínú tó náà bá tún bímọ àwọn ọmọ tó bá tún bí àwọn náà tún gbé ègún yìí á wá di ìrandíran. Bí brọ̀dá Lágbájá ṣe fòsàn lẹ́nu yẹn ló bá bẹ̀rẹ̀ sí ní sun ẹkún burúkú ló ń la orí mọ́ àpáta. ọ̀rọ̀ yìí lágbára ń kà mọ̀mọ́ níbo ni ká ti bẹ̀rẹ̀ báwo ni ká ṣe ṣe é. ló bá so mọ́ wòlíì lẹ́sẹ̀ ó ní èkólé òjíṣẹ́ Ọlọ́run ẹjọ́ nítorí tọ́lọ́run ẹ gbà mí lágbàtàn ẹ mọ́ gbà mí lágbàsẹ́kù ẹ jọ̀ọ́ nítorí ti tọ́lọ́run ọba ni kí ni kí n ṣe kí ni nǹkan tí mo fẹ́ ṣe. ló bá ní dá wípé ọ̀pọ̀lọpọ̀ àdúrà ni òbó yá Ọlọ́run lè wò ó ṣe láàánú nítorí wípé ní ìgbà tí bàbá wọn sì wà láyé ó ti fi wọ́n dá májẹ̀mú ó ti lo gbogbo àìsíkí àti ìrànkeje tó lè máa bọ̀ wá sílé ayé ó ti lo gbogbo àìsíkí wọn yìí ó ti lò ó fún ìgbédìde títí ẹ̀. ìdí nìyí tó ṣe wípé kò sí ìran tó ń padà bọ̀ mọ́ tó ṣe wípé ó lè rọ́wọ́ tì bọ̀nu mọ́. òun ló fà á tó fi ṣe wípé ìpọ́njú pọ̀ fún wọn tó ṣe pé kò sẹ́ni tó lè ràn wọ́n lọ́wọ́ kò sẹ́ni tó tiẹ̀ lè sọ wípé káwọn ṣe ẹ̀kọ́ ní rere kì wọ́n ohun tó fà á tó pọ̀ jù nìyẹn o. ọmọ wa ní dọ́bí island. bí a ṣe bẹ̀rẹ̀ àdúrà lélẹ́yìí wọ́n bá bọ́ sínú àgbẹ̀ àti àdúrà. Olúgbénga ọlá ọ̀fẹ́ mi gbogbo wọn pátá wọn sọmọdún àti gbogbo wọn Dayọ̀dayọ̀ adérí bí gbé gbogbo wọn pátá wọn sọmọdún àti gbogbo wọn. orí mi dàpọ̀ ọ̀rọ̀ mi dọ̀wọ́ ẹ̀. wọ́n fẹ́ kẹ́ mọ̀ wípé Bíbélì wípé fọyín tútú gbogbo ẹ̀yin ogun ìpìlẹ̀ bẹ́ẹ̀ ni. èyí frank lamẹ́ríkà ìyàwó báyọ̀ wá mi Minnesota ẹkú ìpàdé fún mi lamẹ́ríkà. bàmí olúwa kan mi ọmọ adékọ́lá mi olú ayé àtọ́lá Georgia ìrọ̀kàn olú ayé. ọ̀rọ̀ Ọlọ́run ti ẹ̀jẹ̀ kó yé mi wípé ó ní ẹ sọ̀rọ̀ náà kì yóò dúró nítorí Olúwa ń bẹ pẹ̀lú mi. tọ́lá bàbá mi ó ní kí n ní òkè níwájú Serubábélì nítorí pé a ó sọ wọ́n di pẹ̀tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ìwé mímọ́ ṣe sọ. àwọn tèmi. ó tún wá fi yé mi láàrin kan wípé ó ní iná sọ̀kalẹ̀ láti ọ̀run wá ó sì jó ọrẹ ẹbọ sísun wọn túútú. òun ni wípé ní ìgbà tí Ọlọ́run bá bẹ̀rẹ̀ iṣẹ́ ta ló lè challenge ẹ̀ kò sí. inú àdúrà yìí ni brọ̀dá Lágbájá wà tó ti ń bá Ọlọ́run sọ̀rọ̀ pẹ̀lú ẹkún tó ti ń bẹ Ọlọ́run kí Ọlọ́run fọ́ gbogbo ogun ègún ìpìlẹ̀ ègún àdáyébá kó fọ́ tútú pátápátá. anita ní òkè níwájú Serubábélì torí pé ó sọ wọn di pẹ̀tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ìwé mímọ́ ṣe sọ. ẹsẹ̀ tọ́lá ọkọ̀ ṣeun náà. ó ní wọn ó kóra wọn jọ pọ̀ ní ọ̀nà kan àmì òun Ọlọ́run yóò sì yọ sí wọn ní ọ̀nà méje. ó ní ìmọ̀ wọn kì yóò jọ rárá bẹ́ẹ̀ ni. gbogbo alágbára ayé ẹ máa rọra. nítorí wípé nígbà tí ẹ bá ń lo gbogbo àwọn àìsíkí ọmọ yín ìrandíran yín tẹ́ ẹ bá ń lo àìsíkí wọn mọ́ àìsíkí tẹ́ ẹ ló gba wọn mọ́ gbà tẹ́ ẹ wá ju àwọn ìran tó bọ̀ sí inú ẹkún àti wàhálà. ọ̀rọ̀ mi dọ̀wọ́ ẹ̀. wọ́n wá di wípé àwọn ìran tó padà bọ̀ náà ìran kẹta àwọn yẹn wá bẹ̀rẹ̀ sí ní lo ìyá wọn fòògùn owó wọ́n bẹ̀rẹ̀ sí ní lo bàbá wọn fòògùn owó. ṣé ẹ ti rí ibi tí ìpìlẹ̀ ti wọ́ wá nítorí wípé ìran keje òun náà àwọn ìran bàbá
àwọn ìran yìí ni wọ́n ti lo ìgbà ìran keje tó ń bọ̀ wọ́n ti lo ìgbà wọn mọ́gbà nítorí wípé àwọn fẹ́ jayé nítorí wípé àwọn fẹ́ dọlọ́lá wọ́n fẹ́ dolówó wọ́n fẹ́ dolókìkí wọ́n fẹ́ daláṣẹ wọ́n fẹ́ máa sọ̀rọ̀ láwùjọ kí wọ́n mọ̀ wípé yẹ́ẹ̀sì èèyàn ló ń sọ̀rọ̀ àmọ́ nígbà tí ẹ bá ń ṣe àwọn nǹkan yìí ẹ mọ̀ rántí àwọn tó ń bọ̀ lẹ́yìn wípé inú kọ̀ǹdíṣọ̀n wo lẹ fẹ́ fi wọ́n sí inú ipò wo lẹ fẹ́ kí wọ́n wà kí ni nǹkan tẹ́ ẹ fẹ́ kó ṣẹlẹ̀ sáyé wọn. ẹ wo ìgbàgbọ́ o ẹgbẹ́ lọ́ba ìfẹ́ ṣàlágbá ìfẹ́ ló ga jù ilé ayé wa ẹ wo ìgbàgbọ́ o ẹgbẹ́ lọ́ba ẹ wo ìgbàgbọ́ o ẹgbẹ́ lọ́ba ẹ wo ìgbàgbọ́ o. àwọn àdúrà kan wà tó ṣe wípé mo wá fẹ́ kó ó wá ṣe pàtàkì jù tó ṣe wípé a nídìí láti máa gbà fúnra ara wa. ẹ wo ìgbàgbọ́ o ẹgbẹ́ lọ́ba. wàá mọ̀ sọ fún Ọlọ́run gbọ́ ibi tí wọ́n ti ń lo ìgbẹ́ tí wọ́n ti lo àyànmọ́ mi mọ́ àyànmọ́ ibi tí wọ́n ti lo ìgbà mi mọ́ ìgbà ibi tí wọ́n ti lo àìsíkì mi mọ́ àìsíkì láti wákàtí lọ ní orúkọ Jésù iná bọ́ síbẹ̀ pẹ̀lú ọwọ́ agbára Ọlọ́run alààyè kó o sì fọ́ wọn tútú pátápátá kí iná Ọlọ́run alààyè kó jó wọn run. máa sọ fún Ọlọ́run bẹ́ẹ̀ máa sọ fún Ọlọ́run bẹ́ẹ̀ nítorí wípé Ọlọ́run sọ wípé béèrè a ó fi fún ọ kánlẹ̀kùn a ó sì ṣí fún ọ gẹ́gẹ́ bí ìwé mímọ́ ṣe sọ. àwọn ìran baba ńlá kan ti lo àyànmọ́ títí ẹ wọ́n ti lò má àyànmọ́ títí wọn o nígbà tí wọ́n sì wà láyé. bẹ́ẹ̀ àwọn ìyáláyà kan ti lo àyànmọ́ títí ẹ wọ́n ti lò má àyànmọ́ ní ìgbà tí wọ́n sì wà láyé. àmọ́ àwọn wọ̀nyí nǹkan lónìí wọn sì lókè pẹ̀ mọ́ wọ́n ti dàbí ìran keje sẹ́yìn. síbẹ̀síbẹ̀ ègún yìí ò tí ì parẹ́ àmọ́ tó bá wá jára ẹ gbà kúrò ní inú ègún ó máa lágbára pọ̀ jù láti rí wípé o gòkè sí wọnú ògo. ìdí nìyí tó ṣe wípé kọ́mọ ológo ọ̀pọ̀lọpọ̀ ọmọ ológo òun la rí tó sì ń jìyà tó sì wà bí aláìní. nítorí pé tọ́mọ ológo ò bá wá múra dáadáa kó jára ìgbà kúrò lọ́wọ́ egun àti ègún ó máa lágbára jù láti lè ṣògo nínú ayé. I wanna praise you forever, Baba. Send down fire, Holy Ghost fire. Oh, send down fire, yeah. Holy Ghost fire, send down fire, Holy Ghost fire. I said send down fire. Jára ẹ gbà kúrò nínú ègún àti ogun. Jára ẹ gbà kúrò nínú ogun àti wàhálà pẹ̀lú ìdààmú. Nítorí pé bàbá ẹ lè mọ jẹ́ ó lè gbìyànjú dé ibì kan kó mọ̀ rí ìgbìyànjú yẹn ṣe. Àmọ́ sa gbogbo ipá ẹ kó ọ̀rọ̀ náà tọ Ọlọ́run tó lè dá ẹ tó lè gbà ẹ tó lè ràn ẹ́ lọ́wọ́ tó lè ṣàánú ẹ tó lè mú ẹ kúrò nínú àjàgà ogun àti ègún. Torí tó o bá lọ sátọ̀ ènìyàn ó lè ṣe é ṣe fún ẹ kán dìkún ẹrù ẹ àmọ́ tó o bá sátọ̀ Ọlọ́run fúnra ẹ òun nìkan ló máa já ẹ gbà pátápátá tí wàá sì di òmìnira fúnra ẹ. ìdí nìyí tó ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ mọ́ ńlá nǹkan kan kọjá ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àmọ́ nígbà tó bá yá wọn á wọnú ògo titun lọ nítorí wípé wọ́n tètè ríra wọn wọ́n sọra wọn nù àmọ́ wọ́n tètè ríra wọn kíákíá Ọlọ́run sì fi àánú gbà wọ́n síbẹ̀ a sì fi àánú gbé wọn wọnú ògo titun bẹ́ẹ̀ náà ni kí wọn náà ṣe gbìyànjú kó o fi ẹnu ẹ kó o fi sọ tiẹ̀ kí ọ̀rọ̀ ẹ bá lè níyànjú níwájú ìtẹ́ ògo. Holy Ghost fire, kó o lè bá a kúrò ní inú abẹ́ ègún àdáyébá àti ègún tó máa ń pa ọmọ ológo tògótògó bẹ́ẹ̀ ni ọmọ ológo ló máa wá múra nítorí kí ogun àti ègún kó má bàa pa ẹ́ pátápátá. I will never let you go, until you bless me. Yeah, I will never let you go, never go far away. Martino, Ajax, Baba, this one, yeah, in my cake. It's yeah. Àkú ọjọ́
ìsinmi ayọ̀ òun la máa ṣe ò lágbára lọ́wọ́ Elédùmarè ọba. Mo kí gbogbo àwọn ọmọ ọlọ́jọ́ òbí òní pátápátá lágbára lọ́wọ́ Elédùmarè ọba ọ̀pọ̀lọpọ̀ ọdún òun náà lẹ máa ṣe. Mo sì kí gbogbo àwọn tó ń ṣe ìyàwó lónìí. Bẹ́ẹ̀ ni mo sọ wípé ẹ̀yin ìyàwó ò ní mẹ́ni o. Mo kí gbogbo ọmọ Yorùbá lórílẹ̀‐èdè Ghana pátápátá. Wọ́n kú ìmúra àjọ̀dún tí wọ́n fẹ́ ṣe ní September láìpẹ́ yìí. Ilé-iṣẹ́ Kaya Radio TV náà lẹ ti ń gbọ́ wá alájọ Kaneshi Trotro Station last bus stop Accra Ghana. Ibẹ̀ náà ni a fìdí kalẹ̀ sí. Ó la ti ń dá bí ọ̀wẹ̀ tí a ti ń rọ̀ bí òjò látàárọ̀ báyìí. Ibẹ̀ lẹ ti ń gbọ́ wá. Hallelujah. Bóyá ẹ̀sìn ẹ̀fẹ́ darapọ̀ mọ́ wa ni tàbí ẹ̀fẹ́ polówó ọjà yín ẹ̀fẹ́ ká bá yín ṣèkéde kí ni nǹkan tẹ́ ẹ̀fẹ́ ká bá yín ṣe ná wọ́n ti sọ wípé ojúkọ́ la fi mọ ọbẹ̀ tó ní magi o àfi tá a bá mọ́bẹ̀ yìí ta bùlà ń bẹ̀ òun la tó máa mọ bàdùn ẹ̀ ṣe tó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè fi kọ́ńtàtì wa náà +233 260 878 860 lẹ́ẹ̀kan sí i +233 260 878 860 ẹ kọ́ńtàtì wa ẹ bá ní ìdòwò pọ̀ ẹ lè pè wá direct ẹ sì lè kọ́ wa ní WhatsApp. Lágbára lọ́wọ́ Elédùmarè bẹ́ẹ̀ bá ṣe ń pè wá òun náà la máa jẹ yín. Owó tí ẹ fi ń ra dẹ́ta yín kò ní wọ́n yín láṣẹ Elédùmarè bẹ́ẹ̀ ojú tí ẹ fi ń wò wá kò mà ní fọ́ o lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Kí lorúkọ ètò tá a wà lónìí yìí? Ètò tá a wà lónìí òun náà ní Lagboile onígbàgbọ́. Kí ló wà ní àwọn nǹkan tí à ń gbé yẹ̀wò lónìí? Nǹkan tá à ń gbé yẹ̀wò lónìí òun náà ní Egun, Adayeba, Egun, Adayeba. Ìrànlọ́wọ́ ẹ máa kó tọ̀ Ọlọ́run lọ. Má kó tọ̀ àwọn tó ṣe wípé wọ́n lè dákún ìṣòro ẹ má kó tọ̀ wọ́n lọ. Nítorí pé ìkà ni wọ́n paramọ́lẹ̀ ni wọ́n nínú. Bẹ́ẹ̀ ni àmọ́ ò lè tètè dá wọn mọ̀ nítorí wípé wọ́n fi ojú wọn fi jọ ènìyàn àmọ́ inú wọn jẹ́ kìkìdá ẹ̀gún àti ejò. Ìdí nìyí tó ṣe wípé má ṣe gbẹ́kẹ̀lé ènìyàn ẹlẹ́ran ara ẹ̀ ju Ọlọ́run tó dá ẹ lọ. Má wá ṣe ibi o má ṣèkà o tó o bá fẹ́ kọ́ Ọlọ́run tètè gbọ́ àdúrà rẹ̀. Bẹ́ẹ̀ ni máa fi rere máa fi ṣẹ́gun búburú. Ìdí nìyí tọ́lọ́run á fi tètè gbé ẹ sókè ní kíákíá. A kú ọjọ́ ìsinmi. Gbogbo ẹ̀yin tèmi tẹ́ wà lórí ìlà pẹ̀lú mi pátá ni mo kí. Bàbá jọ̀wọ́ gbọ́ pẹ́ mi o, torí mi lọ́mọ tó mọ̀ rẹ̀. Ẹni tó dá sí lóyege, mo wà láyé mo ṣe yìí o. Ìdí ọpẹ́ ni Màrí Ọlọ́run ayọ̀. Mo ṣe ìdí ọpẹ́ ni Màrí Ọlọ́run ayọ̀. Mo ṣe mọ́pẹ́ wá. Èmi yóò yíyọ, olùgbàlà mi. Tètè máa gbàdúrà kó máa sọ fún Ọlọ́run. Níbo ni àwọn baba ńlá baba mi ni wọ́n ti lo ìgbà mi mọ́ ìgbà. Ọlọ́run lọ fi àánú fà mí yọ. Ibi wọ́n ti lo àìsíkì ti tèmi mọ́ àìsíkì. Tó wá ṣe pé mo ń ṣiṣẹ́ bí erin, mo wá ń jìjà ìlérí. Ọlọ́run ní wákàtí àti ọ̀wọ̀ yìí lọ fi iná gbèjà mi. Kó o sì fa ègún, kó o fà mí yọ kúrò lábẹ́ ègún ìrandíran. Máa sọ títí ẹ, kó o fi ẹnu sọ ti ẹ. Bẹ́ẹ̀ ni. Ráyìn náà kọjá lọ síbẹ̀ pẹ̀lú ọwọ́ agbára Ọlọ́run alààyè kó sì jó gbogbo wọn pátápátá. Nítorí pa akọ́ nínú
nínú bíbélì wípé iná sọ̀kalẹ̀ láti ọ̀run wá ó sì jó ọrẹ ẹbọ sísun wọn tútù. Bẹ́ẹ̀ ni agbára iná tó gbèjà fún Èlíjà nìkan ó sì wà láàyè síbẹ̀ á gbèjà ẹja. Ó kún fún mi, mo dúpẹ́ oore ọ̀fẹ́ rẹ̀ tó gbé mi ró ayé mi nìkan lóko. Ṣọ́ra fún àwọn atannijẹ ìkà ènìyàn, ṣọ́ra fún àwọn ìkà ẹ̀dá, ṣọ́ra fún àwọn paramọ́lẹ̀ ẹ̀dá, ṣọ́ra fún àwọn ìkòkò nínú ìdílé, ṣọ́ra gidigidi nítorí wípé kí wọ́n bá gbé ẹ̀mí tògótògó. Ìdí nìyí jára ẹ gbà kúrò lọ́wọ́ wọn. Ní inú ìdílé tó ṣe wípé tó ò bá ṣọ́ra wọn ò ní jẹ́ kó orógolòkò tó di wípé o kúrò láyé. Àwọn yìí agbọ̀rọ̀dùn ni wọ́n máa ń jà fún ni tó lọ́pọ̀ ìgbà nígbà míì wọ́n máa ṣe bí ìgbà tó ṣe wípé gbogbo ìṣòro tó dojúkọ làwọn rí wọ́n ń ṣàánú ẹ̀. Àmọ́ kó tó di wípé o débi tí ń mú ẹ lọ́kọ́ wọ́n ti tún tẹ́lẹ̀ lẹ́dìẹ́ wọ́n ti sọ fún yín pé aláwẹ̀ tó o bá ṣe nǹkan yìí àwa la wà ń díẹ̀ o. àti gbọ́ lọ́wọ́ ẹni tó ń gbani tó ṣe yípo náà ló tún gbógun tì ní. Ìdí nìyí tó ṣe yípo o gbọ́dọ̀ jára ẹ gbà o gbọ́dọ̀ mọ ru ẹni tó o jẹ́ ní ìgbà mẹ́rin. Wàá máa wo àwọn yìí bí olùrànlọ́wọ́ tó sì ṣe wípé àwọn ni ìkà ẹ̀dá. Wàá máa wo àwọn yìí bí aláàánú tó sì ṣe wípé àwọn gangan lólúbi èèyàn. Àwọn tó wá fojú sí ní ìkà ẹ̀dá ní ìgbà míì ó lè ṣe wípé àwọn yẹn ò kì í ṣèkà lọ jùjùjù. Àmọ́ akànyàn wípé kí wọ́n gbé ìkà sójú tiwọn ni. Àmọ́ ní ìgbà tó o bá ti mọrú ẹ̀dá tó o jẹ́ tó o dẹ̀ jára ẹgbà ó di dandan k'Ọlọ́run gbà ẹ́ kúrò lọ́wọ́ agbára Egun Adayeba. Àwọn Egun tó ṣe wípé ìwọ ò sí ẹ̀mọ̀ ìgbà tí wọ́n ń pilẹ̀ ẹ̀ gan tó ṣe wípé ó bá bẹ̀rẹ̀ sí ní jà nínú ayé tí àmọ́ tó bá múra dáadáa ní ìgbà míì ó lè ṣe é ṣe kó kẹ́ni yẹn kú sí inú Egun o. Àmọ́ ní ìgbà tó o bá ti múra tó o fún gbàjá ẹ̀ tó lè ibi o fẹ́ dé ní ilé ayé wà débẹ̀. Nígbà tí Ọlọ́run sọ fún Ábúráhámù wípé dìde kúrò ní ilẹ̀ bàbá ẹ lọ sí ilẹ̀ àjèjì ó yí Ọlọ́run kó tó sọ wípé kó kúrò ní ilẹ̀ bàbá ẹ nítorí pé bóyá tí ò bá kúrò ní ilẹ̀ bàbá ẹ ó lè ṣeé ṣe kí Ègún kó wá sí orí ẹ. Ó ní kó bẹ̀rẹ̀ ìrìn àjò nígbà tó bá dé ibi tó máa tẹ̀dó sí òun á jẹ́ kó mọ̀ wípé ibi tó dé yìí gangan òun ni Kénáánì. Tó bá ṣe wípé Ábúráhámù ò bá gbọ́rọ̀ sí àwọn tí Ọlọ́run lẹ́nu ni ní ìgbà náà kó tẹ̀síwájú kó kó ẹbí kó kó ilé kó kó ẹran ọ̀sìn ẹ̀ kó kó gbogbo ẹ̀ kó tẹ̀síwájú ní inú ìrìn àjò ẹ̀. Ó lè ṣeé ṣe kó mọ̀ dé ilẹ̀ ìlérí tó dé yẹn o. Àmọ́ nípasẹ̀ gbígbọ́ràn ó jẹ́ kó wọnú ògo titun lọ. Ìre t'Ọlọ́run sún fún ó jẹ́ kó wá sí ìmúṣẹ. Ìgbọ́ràn ní ìgbà míì ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì jù tó máa ń fani kúrò lábẹ́ Egun Adayeba ní ìgbà míì. Àmọ́ tí ẹ̀dá ò bá gbọ́rọ̀ ó máa pẹ́ nínú ogun kó tó di wípé ríra ẹ̀. Jagunjagun ìgbà gbogbo ló ṣẹ́gun Ọlọ́run tó lẹ́mí ènìyàn kò ṣe ọlọ́ba Ọlọ́run. Jagunjagun ìgbà gbogbo ló ṣẹ́gun. Kò í ṣe kìkì gbogbo àwọn tá à ń wò wípé ènìyàn ni àwọn náà lè nìyàn paramọ́lẹ̀ ni wọ́n ní òun náà ni wọ́n ní ọ̀gànjọ́ òru. Àmọ́ ní ìgbà tó bá di wípé wọ́n wà ní àṣálẹ́ àárọ̀ ẹ máa rí wọn bí èèyàn gidi. Irú àwọn ẹ̀dá yẹ ṣọ́ra fún wọn gidi. Àwọn kan wà wọ́n máa gbé ẹsẹ̀ lé àkàbà wọ́n máa mú ẹ gbogbo máa sọ wípé yes àwọn sì ẹ̀fẹ́ kọ́ ẹ bí wọ́n ṣe ń pẹja wọ́n á kọ́ ẹ bí wọ́n ṣe ń pẹja lóòótọ́ àmọ́ àwọn yìí náà wọ́n á tún jókòó díẹ̀ wípé kó o mọ̀ rẹ̀ ja yẹn fi jẹun gangan. Mo mọ̀ wípé
ọ̀rọ̀ mi ẹni tó bá jẹ́ ọmọ Yorùbá ìjìnlẹ̀ ó máa gbọ́ gbogbo nǹkan tí mò ń sọ. ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lè wà tó ṣe pé ó máa kó ẹ bí wọ́n ṣe ń ṣiṣẹ́ bí wọ́n ṣe ń níláárí àmọ́ tó o bá múra dáadáa kò lè jẹ́ kó o rí iṣẹ́ yẹn kó o rí fi jẹun kò lè jẹ́ kó o jẹ́ èèyàn tó o bá múra dáadáa. ìdí nìyí tó o gbọ́dọ̀ sọ́ra ẹnu o gbọ́dọ̀ ríra ẹ̀hẹ̀ ní àwọn stéèjì kan nígbà míì. Lágboilé Onígbàgbọ́ òun náà ni ètò tẹ́ ń gbọ́ lọ́wọ́ báyìí. Oore ọ̀fẹ́ o, àdùnní létí mi, ohun rẹ̀ yóò gbọ́ ohun kan, ayé yóò gbọ́ pẹ̀lú. Oore ọ̀fẹ́ tọ̀ mí, lọ́nà àlàáfíà ni, ó tọ́jú mi lójoojúmọ́, nínú ìrìnàjò mi. Ẹ̀yin tèmi ẹ má bínú ẹ jẹ́ kí n tún lọ sílé agbára bọ̀ ná. Ẹ mọ̀ wípé àwọn kan ló wà tó ṣe pé wọ́n ṣe agbátẹrù fún ètò yìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ẹ jẹ́ ká lọ sí abala ìkéde ná. Oore Olúwa ṣe lórí iṣẹ́ mi. Wọ́n fẹ́ mọ̀ bí ẹ̀. Alibarakatu lillah. Iléeṣẹ́ lára hùn lá. Fúnṣẹ́ àjà tí ó múra o. Fúnṣẹ́ àjà tí ó múra. Tó ṣe fọkàntán tó péye. Tó ṣe fọkàntán gbára lé. Sani fẹ́rẹ̀ Mẹ́kà Mẹ́dínà. Tó sì tún fẹ́ ṣiṣẹ́ àṣepé. Àjà bí ó múra. Ó múra lẹ fẹ́ ṣe àbí àjẹ́. Àwọn sani kẹba lọ. Fúnṣẹ́ àṣepé tó péye. Fúnṣẹ́ àṣepé ní ìrọ̀rùn. Kò sí tàbí ṣùgbọ́n àwọn ni. Kò sí ẹ̀mẹ́jì àwọn ni. Mọ̀yẹ́ síbò mìíràn ṣògo. Àwọn ni. Àwọn Alibarakatu lẹ́lẹ́gbẹ́. Lóyún tábójú bá o. Àwọn tó sì bá wa lọ ló lè sọ. Àràfà lálọ́bọ̀ ní tiwa. Ọlọ́run ló gbà fún wa. Muhammadu pé méjì níwájú Ọlọ́run. Alibarakatu lillah yóò pé méjì láyé. Abala ìpolówó tí a lọ yìí náà ní àlùbáríkà ní láì. Bàbá mi, olùgbèjà mi. Bẹ́ẹ̀ ni Àkànmọ́ àǹfààní wà fún gbogbo àwọn tó bá fẹ́ lọ sí umrah pátápátá. ló ṣe wù. Ìfẹ́ yẹn, Ó yẹ fẹ́ lọ umrah níbo lẹ wà káàkiri jákèjádò àgbáyé pátá. Wọ́n á fi yín sí hòtẹ́ẹ̀lì tó dáa. Nígbà tí ẹ bá dé Káàbà. tó gbé mi lọ, ayé mi ni ó lọ́kùn. Mo kí gbogbo àwọn tí a jọ wà nílé agodo lónìí pátápátá. Kábíyèsí, ó fẹ́ mi fún mi ní kọ́lá. Ọlọ́run. Alájì Sáfihàn ọmọ ọlọ́pàdé ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé bí olè tí jàre lò. A jọ wà nílé agodo náà. Olúwa tóbi lọ́ba. Madam Stanley Olúwabùnmi. Afẹ́fẹ́ ọmọ májẹ̀mú Ades bàbá Mr. Portable.
bákan náà ni mo wá kí aláṣẹ àti olùdarí iléeṣẹ́ yìí Hajia Ahmed Lukman. ọ̀rọ̀ mi ò gbẹ́jọ́ wẹ́. a kú ọjọ́ ìsinmi ayọ̀lá máa ṣe o láṣẹ Elédùmarè ọba mi òkè. àyànmọ́ kádàrú papọ̀. mo fẹ́ kẹ́ mọ̀ wípé bẹ́ẹ̀ ni ọdún ní mímí ìsàìmọ̀ fọlọ́kọ bẹ́ẹ̀ lórúkọ mi ò yí padà lẹ́ẹ̀kan sí orúkọ mi Olúbísí ọmọ bíbí Akinloye kò yẹ sọ ọmọ asọ̀túnṣòsì mọ́ ba ibì kan jẹ́. ó sọ mi èdè. àwọn ọ̀nà tá rìnrìn àrìn mò jẹ́ ọmọ wọn nílùú Èkó nífẹ̀ẹ́. ṣàánú mi èmi inú mi ṣe bí wọ́n ló dá sí. iná ayé o máa jẹ́ kó ọjọ́ mi. jíjẹ mímu ìwọ ló ń pèsè fún mi. ọ̀rọ̀ mi ò gbẹ́jọ́ wẹ́wẹ́. àyànmọ́ kádàrá o máa kú sórí. àyànmọ́ kádàrá o máa sórí. àmọ́ kó wá tó di wípé mò ń lọ ẹ jẹ́ kí n máa fi ìpolówó yìí kí n máa fi ṣe kíni kí n máa fi ṣe ìlọ́nà. Jésù bẹ́mi ro, ó fún mi ní ayé. ṣàtìgbọ́ nípa ìpín ṣàtìgbọ́ ẹ bá máa sọ pé ò gbọ́ ṣàtìgbọ́ ìpín United Ventures ṣàtìgbọ́ ẹ bá máa sọ pé ò gbọ́ ṣàtìgbọ́ ẹja ló lè ròyìn omi ó dá mi lóyún ọ̀pá ló lè ròyìn ìlú kò ríra nínú ìpín United Ventures ṣàtìgbọ́. ìpín United Ventures ilé-iṣẹ́ kan gbòógì tí wọ́n ń ta mọ́tò ọlọ́yẹ ti ìgbàlódé onírúurú mọ́tò tẹ́ ẹ bá fẹ́ ló ń bẹ nínú iṣẹ́ tiwọn bíi Toyota Camry Toyota Corolla Honda Venza Sienna Mercedes-Benz àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ ra mọ́tò tàbí tẹ́ ẹ fẹ́ yá mọ́tò ilé-iṣẹ́ ìpín United Ventures wọ́n ò bá yín gbé dé ibikíbi tẹ́ ẹ bá wà tàbí ẹ̀yin tẹ́ ẹ fẹ́ tara ṣàṣà débi tẹ́ ń lọ àǹfààní tún wà fún wa láti gbé Uber nílé iṣẹ́ wọn pẹ̀lú owó tí ò gani lára a tún lè yá yín ní mọ́tò ọlọ́yẹ gidi lówó tí ò ní mú ìpanilára wá bákan náà ilé-iṣẹ́ Win United Ventures tún ta gold lónìrànràn 18 karat ó dáńtọ́ yẹtí obìnrin ẹ̀gbọ́n tẹsẹ̀ àti ti ọwọ́ aago ọwọ́ gidi fún obìnrin àti ọkùnrin lọ́mọdé àti lágbàlagbà fún ẹ̀yin tí ẹ bá fẹ́ bá wa dòwò pọ̀ ní ìlú Nàìjíríà àdírẹ́sì wọn ni Beyo Mind Auto Car opposite Excellent Hotel ọgbà àgùdà Lagos àbí ẹ̀yin tí ẹ wà ní Ghana Accra Lomé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ kàn sí ilé-iṣẹ́ wọn tó wà ní Kaya TV Radio tí wọ́n wà ní Alajo Kanashi Turoturo Station Accra Ghana tàbí kí ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ tún lè fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sórí +2335 9528 2533 +2335 9528 2533 tàbí +2335 9602 1513 +2335 9602 1513 ẹ tún lè pè sórí +2335 0193 2736 +2335 0193 2736 tàbí kẹ́ẹ̀kan sórí wẹ́bsáìtì wa www.queenunitedventures.org email queenunitedventures@gmail.com the Queen United Ventures ilé iṣẹ́ tó yanrantí.